Alhamdulillah, alhamdulillah, alhamdulillah rabbil alamin. Wassalatu wassalam ala nuril anwari wasiril asrar sayyidil wujud Muhammad Rasulullah sallallahu alaihi wasallam siratal mustaqim sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi wa sallim tasliman kathiran amin. Aki Ọlọ́run, aki Ànábì wa Muhammad, afọlọ́run àtànábì kí gbogbo àpapọ̀ àwọn ẹni Ọlọ́run. Báyìí máa ń dá ọkọ̀ wọn tó fi lórí bàbá Mọ̀lánà ṣe ò jẹ́ àmì Ọlọ́run bá kí ọgbọ̀n lápapọ̀. Aki bàbá Mọ̀lánà ṣe olókùn ní kí mọ́tàlẹ̀ Akim Ọlọ́run bá gùn wọn lẹ́mìí. Ọlákàámọ̀ rúwú àwọn ẹni Ọlọ́run. Àwa tá a bẹ́ akí gbogbo ẹ̀yin àfáwa látọ̀rí bàbá wa Sọ̀lú, àwọn àfáwa Abdullahi World Best àti gbóhùn yín ti pẹ́nu lé yẹ dákun. Ẹ jẹ́ ká tó ọ̀tún gbóhùn yín Ọlọ́run bá gùn yín lẹ́mìí ọlálùbáríkà àwọn ẹni Ọlọ́run. Àfi kí gbogbo ẹ̀yin àfáwa tó kúnná gbẹ̀yìn àzákìrà wa àti gbóhùn yín ti pẹ́nu lé ẹ̀dá kẹjẹ́ kí gbogbo wa jáde síta Ọlọ́run yọ́nú sí gbogbo wa o àníṣe lásán ọlálùbáríkà àwọn ẹni Ọlọ́run. Mo kí gbogbo ẹ̀yin ìyá wa tájọ́ ń darí ètò látọ̀rí ìyàwó olùdarí ètò ìyá wa Jibril Ọlọ́run dákun bá gùn yín lẹ́mìí ọlálùbáríkà àwọn ẹni Ọlọ́run. Àlàájá wa Àmínà tì náà Ọlọ́run má jù bàjẹ́ fẹ́yìn náà ọlọ́rùbẹ́ká wọn àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ alábẹ́lẹ̀ ọlọ́màjà wa ara wa ti ọlákàmọ́ àwọn ẹni ọlọ́run ọlọ́wọ́lá haúlá wàlá quwwata illa billahi aliyyil azim torí àsìkò tó ti lọ ló jẹ́ máa gé báyìí má bínú. Mo kí gbogbo etí tí ń gbọ́ mi àti gbogbo etí tí ó máa padà gbọ́ mi pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh jami kun fayakun bula radiyallahu ta'ala ni alhamdulillahi rabbil alamin. Nípa lecture àlùwàlá tí à ń bára wa ṣe lọ́wọ́ an-nawaqidul wudu àwọn kan tí ń ba àlùwàlá jẹ́ a ti sọ̀rọ̀ lórí ẹ̀ rẹpẹtẹ lánàá lára rẹ̀ la sọ yìí pé àwọn nǹkan tí ń ba àlùwàlá jẹ́ pọ̀kan sí méjì ahadas wa sábàbùl ahadas ní pé ẹ̀gbin àtàwọn nǹkan tó máa ń fa okùnfà ẹ̀gbin. àwájọ yíya pé ahadas ẹ̀gbin gangan tí ẹ rí yẹn o fa khamsatun ọkùnrin sí márùn salasatun minal kuburi mẹ́ta wá láti iwájú wa iya almazi walwadi walbaul ní pé àtọ̀rẹ̀kẹ́ àtọ̀gangan àti ìtọ̀ ní pé téèyàn bá ti lè rí àtọ̀ ìrèké àbí spam gangan àbí èèyàn lọ́tọ̀ tó bá ti jáde lójú ara èèyàn téèyàn dẹ̀ wà ní àlùwàlá èèyàn ti bàjẹ́ nìyẹn. wà ìsìnà ní bínú dúbúrú àwa ní pé méjì wá láti ẹ̀yìn bẹ́ẹ̀ húmọ̀ àwọn méjèèjì òun náà ní aligait wàríhù òun náà ní ìgbẹ́ àti iṣó ajẹ́pọ̀ yìí wà ń pẹ́ téèyàn bá yí àgbẹ̀ àbóso àlùwàlá ẹ̀ ti ṣe kíni ó ti bàjẹ́. lálẹ́ yìí a wà náwó mú àwọn nǹkan mi èwo la fẹ́ náwó mú lálẹ́ a náwó mú asibabul ahadas àwọn okùnfà ẹ̀gbin tó já sí wípé okùnfà ni wọ́n àwọn sábàbí àwọn okùnfà ẹ̀gbin tó yẹ pé tó bá ṣẹlẹ̀ séyàn tó máa ń ba àlùwàlá jẹ́ á sọ̀rọ̀ lé lórí ní alẹ́ yìí. Ọlọ́run wọlé Ànábì wa Muhammad gbogbo bí a bá ṣe sọ sí kọ́lọ́run dákun bá wa gbájú báyìí lọ ìyẹn lákọ̀ọ́ra mú wa ní ráńpẹ́ fúnra wa ní alẹ́. Ọlọ́run wọlé Ànábì Ọlọ́run ajá àfojúsùn kan mọ́ gbogbo wa bí amọ́ tó bá ń bẹ pẹ̀lú mi dákun ká iná àtẹná ẹ̀yẹ kan tá a fẹ́ ká yìí kó máa dúró fún ìdílé rẹ lómi ń bẹ àfojúdi ní òjò orílẹ̀ ayé gbé tó bá ní kó ṣe nǹkan òun ti láìkì kó máa dẹ́jà ń tiẹ̀ kò ní kà á torí pé ìgbà téèyàn bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀mí tí ń sọ̀rọ̀ lára ọmọ ènìyàn yẹn àṣẹ ni. adẹ̀rígbọ́lẹ̀ ní Ànábì wa Muhammad pàdánù ìjọ yé wa pé albalau ma ankal bilmantik àdánwò ọmọ ènìyàn àti fi sórí àwọn rẹ̀ ó túmọ̀ sí pé ntáyé ẹ̀ bá máa da ọ̀rọ̀ ni ó sọ tàbí kó sọ̀rọ̀ sínú ayé ẹ̀ ẹni táyé ẹ̀ náà ò bá ní da náà ọ̀rọ̀ náà ni ó fi kó bára rẹ̀ tàbí kó tún sọ̀rọ̀ náà kó bá sínú ayé ẹ̀ náà bákan náà. so gbogbo ìwọ tó mọ̀ yí pé ó fẹ́ jẹ́ kó re ayọ̀ ìdùnnú wọnú ìdílé rẹ̀ dọjọ́ alẹ́ rẹ̀ látòrí ìwọ ọkọ rẹ̀ aya rẹ̀ ìyá rẹ̀ bàbá ìdílé rẹ̀ tó sì fẹ́ jẹ́ kí ìgbésí ayé rẹ̀ rọrùn dákun bá mi kàyín náà tẹ́lẹ̀ ìjáde síta pẹ̀lú voice record bó bá ṣe kà sí Ọlọ́run ṣíjú àánú wèmí àti ẹ ọláyínà àtẹ̀yìnà bismillahir rahmanir rahim iná àtẹ̀yìnà kàlùkùsàr fasolli li rabbika wanhar iná ṣàníyàká wal abtar tẹ̀mímú ká ìwọ náà kà tiẹ̀ jáde pẹ̀lú voice record Ọlọ́run yọ́nú sí mi àti ẹ bísí. alhamdulilayi rabbil alamin. Nípa topic tí àwa ń bá lọ lọ́wọ́lọ́wọ́ báyìí àwa fẹ́ sọ̀rọ̀ nípa asibabul ahadas àwọn okùnfà ẹ̀gbin
tó já sí pé tó bá ti ṣẹlẹ̀ sí ọmọ ènìyàn àlùwàlá ti ṣe kí ni ó ti bàjẹ́ nìyẹn. wa amal asibabul ahadas ó rí àwọn okùnfà ẹ̀gbin tá à ń sọ yìí ó fanaum nǹkan iye kan ṣo tó lè fa náà ni fanaum òun náà ni oorun. Allah akibar wá gbọ́ àwọn nǹkan tó oorun máa fi ń kó báyàn báyìí. ẹlòmíì ń bẹ ẹlòmíì tún máa ń sùn tọpọlọ rẹ̀ òun ló yẹ fà tó já sí pé ọpọlọ ẹlòmíì gan fúnra rẹ̀ ogun ti jà á. so ìwọ tó bá ti wá ń sùn tọkàntọkàn tẹ́gbọ́ kì í ṣe ẹ̀mí kùn wàá sùn pẹ̀lú òye rẹ pẹ̀lú làákàyè rẹ pẹ̀lú ọgbọ́n rẹ pẹ̀lú ìmọ̀ rẹ ó wàá sùn lọ fura lẹ́nìí ní ìlú mọ̀. a ní àwọn nǹkan tó máa ń ba àlùwàlá jẹ́ mọ́yàn lára fún ẹni tó ti ná àlùwàlá tẹ́lẹ̀ tí ó bá jẹ́ mọ́ lára tí ò ní jó ná àlùwàlá mọ́. a ní àwọn okùnfà rẹ̀ tó máa ń fọwọ́ náà ní oorun. wá gbọ́ àlàyé nípa oorun yẹn. oorun fanaum ó wá rí oorun tá a wá sọ yìí o wàhùwà àlà àrìbáàtì wàhùwà àlà àrìbáàtì ó pín oorun yẹn sí mẹ́rin. ṣòtìrì báwọn ó pín oorun yẹn sí mẹ́rin àkìsàmù ní pínpín. oorun tá a sọ yẹn ó pín sí mẹ́rin àrìbáàtì àkìsàmù ó pín sí mẹ́rin. alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ tọ̀wíìlùn sẹ́kìlùn yẹ́nkìdùlùwùdùwà ṣòtìrì bẹ́ẹ̀ tọ̀wíìlùn sẹ́kìlùn yẹ́nkìdùlùwùdùwà gbogbo oorun téèyàn bá ti sùn oorun tó gùn ó tún wá wúwo ó túmọ̀ sí nǹkan sọ́mọ̀ ẹ̀ ni pé ẹni yẹn ti sùn like ó sùn ká sọ pé like 30 minutes 20 minutes 45 minutes 1 hour 2 hours kódà like 15 minutes gan gbà mí oorun yẹn gùn bí 1 hour bí 30 minutes bí 45 minutes sekil oorun yẹn wá wúwo débi ń pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láyìíká rẹ̀ kò tiẹ̀ mọ̀ kankan bẹ́ẹ̀ mọ́. ó gbádùn ọlọ́run lára mi gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní àyíká yẹn kò ṣe kí ni kò tiẹ̀ mọ nǹkan kan bẹ́ẹ̀ mọ́ rárá. lápèjúwe sìn irú ẹni bẹ́ẹ̀ yẹn sìn ó sùn bóyá bó ṣe wá ń jà bí ó ń pariwo lẹ́nu ọ̀nà mọ́sìkì ni àbọ̀ ń jà ni àbọ̀ ń ṣe nǹkan kan bẹ́ẹ̀ ni kò tiẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ rárá. ó túmọ̀ pé ó ti sùn pẹ̀lú làákàyè irú ẹni bẹ́ẹ̀ tó bá ná àlùwàlá bóyá àwọn àsùbá ló fẹ́ kí ni àbí ìrìn àgọ́ méjì kódà kó fẹ́ ṣàdúrà kó wà lórí àdúrà ó ti sùn lọ kò mọ nǹkan tí ń ṣe mọ́ kò mọ ibi tó bá jẹ́ dé mọ́ yẹn kí lòdì àlùwàlá ẹni bẹ́ẹ̀ ti bàjẹ́ ó fẹ́ kó lọ tún àlùwàlá mi ṣe. alákọ̀ọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ òun ni pé kọ̀sírún sẹ̀kílún yẹn kí lòdì àìdán tí o ti rí bẹ́ẹ̀ yẹn tí o ti gbọ́ bẹ́ẹ̀ kọ̀sírún ohun tó kúrú sẹ̀kílùn bó ṣe kúrú tó yẹn náà ohun yẹn wá wúwo débi pé kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ ó ti sùn pẹ̀lú gbogbo ọpọlọ ẹ̀. yẹn kí lòlùwùdú àìdàn á ní pé ohun tá a sọ ìyẹn náà bá lò wà lájẹ́ o kó sùn 5 minutes àbí orun 10 minutes ohun tó kúrú nìyẹn o tàbí orun 15 minutes ó dẹ̀ ti ní àlùwàlá bó ṣe wá ní àlùwàlá yẹn ó wá sọ bí 5 minutes 10 minutes 15 minutes bóyá lápèjúwe abọ́ ó mọ àwọn abọ́ sílẹ̀sì yẹn ó wá jábọ́ lọ́wọ́ èèyàn kan bó ṣe jábọ́ bí kíní ẹ̀ ṣe pariwo tó ò gbọ́ tàbí bó ṣe bí ó wá wà ní mọ́ṣáláṣí ó wá ń pè ń pé Allahu akbar Allahu akbar Allahu akbar bó ti fi pè ń pẹ̀lú máìkì ó mọ̀ dàtọ́ pè ń tàbí ní táìmù tó ní oṣù yẹn tọ́wọ́n èèyàn fi ń pariwo ń ta ó tiẹ̀ mọ̀ nǹkan kan rárá ohun tó lẹ̀ súnlẹ̀ fún yẹ bí 10 minutes 15 minutes 20 minutes ni irú ẹni bẹ́ẹ̀ ọ̀n fẹ́ kó lọ tí wọ́n lò wà láàmì ṣe kó má ní ẹ ṣèbóhùn náà lò wà lá kíní kan ń kọ̀ ra sùn díẹ̀ ní rárá o àlùwàlẹ́ nìyẹn ti bàjẹ́ ọ̀n fẹ́ kó lọ ṣe kíni kó lọ tún àlùwàlá mi ṣe ó gbádùn ọlọ́run lára mi dáadáa tó bá gbádùn ọlọ́run lára mi pariwo Allahu pé Allahu akbar tó ń pẹ́ lóòótọ́ ló ń gbádùn ọlọ́run lára mi gbé ọlọ́run bá tóbi dáadáa kí n mọ̀. alhamdulilayi rabbil alamin ihun tó ń sọ bẹ́ẹ̀ ni pé ó ń sọ yìí pé wàmí náà àsìbáàbì àwọn okùnfà kan tún wá ń bẹ alẹ́ tí léyìí tó ṣe wípé
tẹ̀ǹkúdùlùwùdù ó gbọ́ mi yé tẹ̀ǹkúdùlùwùdù tó já sí pé ó tún máa ń ba àlùwàlá jẹ́ mọ́yàn lára irú àwọn wò làwọn sọ wá ní zawalil akil bil majnun ọwọ́ irú ẹni bẹ́ẹ̀ pé kí là á káyè yẹ ọwọ́ àmọ́ alákòjú pé bil majnun ká sọ pé bí ìwèrè ẹ̀rí báwọn ká sọ pé bí ìwèrè bóyá ẹni ẹ̀ kàn ṣe gógógan bíi 5 minutes 10 minutes 15 minutes àbí gógógan bíi 30 minutes tàbí látàárọ̀ ṣúlẹ̀ ó ṣe gógógan ó dẹ̀ wá dálùwà láti kí ni ẹ̀ fi ṣẹlẹ̀ sí ó wá dijọ́ kejì tára ẹ̀ máa fi balẹ̀ wọ́n àkọsí tó ṣe mí kí ní kankan wọ́n fẹ́ kó tún lọ́wọ́ láàbí ṣe torí ìdí tó jọ sọ bẹ́ẹ̀ ni pé nígbà tí kíní yẹn ṣẹlẹ̀ sí yẹn kò mọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ tá a bá wo nǹkan tó ń pè ní ìmọ́lẹ̀ tó wà lára lọ́wọ́lá wọ́n fẹ́ pé kéèyàn fi òye àtọ̀gbọ́n èèyàn kéèyàn fi sin ọlọ́run ni ẹ̀rí bẹ́ẹ̀ wọ́n fẹ́ pé gbogbo téèyàn bá fẹ́ ṣe nínú ilé ọlọ́run kó jámọ̀ dáni lójú torí ẹni tó ya wèrè kò mọ̀ bí òun fọwọ́ kàn gbẹ́ kò mọ̀ bí òun ṣubú síbi ìtọ̀ kò mọ̀ bóyá òun ti ṣe nǹkan ìgbín kò mọ̀ ohun tó ń ṣẹlẹ̀ mọ́ òye ẹ̀ ti lọ òye ẹ̀ tó lọ yẹn nígbà tí ò ti mọ̀ yẹn tó bá wá padà wọ́n fẹ́ pé kó máa lo òye òun lọ́ọ́ fẹ́ sọ fún yẹn pé tẹ́ bá ń ṣe nǹkan kan lọ́wọ́ tí iyèméjì bá ti wọ nǹkan tó ń ṣe lọ́wọ́ yẹn sórí èyí tó dá sí ẹ lójú tó o ti ṣe tó o mọ̀ yẹn tí ò sí iyèméjì mẹ́ yẹn àti bẹ́ẹ̀ ni kò ti bẹ̀rẹ̀ padà irú ẹ̀ ló sọ fún wa bíbí báyìí so téèyàn bá ya wèrè tàbí ń ṣe gọ́gọ̀gàn wọ́n fẹ́ kó tó àlàlá mi ṣẹ̀tà rẹ̀ bá ti gbádùn lára ẹ̀ nìyẹn o ọtún wa mú mi wá fún wa pé wàlẹ̀ ìgìmọ̀ wọ́n ní wàlẹ̀ ìgìmọ̀ tó ń sọ bẹ́ẹ̀ ni pé ìgìmọ̀ tó ń sọ bẹ́ẹ̀ ni pé tàbí èèyàn dákú ṣẹ́rí bẹ́ẹ̀ èèyàn dákú ṣẹ́rí bẹ́ẹ̀ èèyàn dákú téèyàn bá dákú tó ti yé mẹ́ẹ̀ èèyàn dákú téèyàn bá ti lè dákú bẹ́ẹ̀ yẹn tó dákú tó bá máa padà jí bí ẹ̀rọ mi lé lórí ni wọ́n fẹ́ kó tún àlùwàlá mi ṣe ẹni bá ti dákú tó ná àlùwàlá tó bá jí padà kódà kó jẹ́ 1 minute ló fi dákú kó jẹ́ 2 minutes ló fi dákú kó jẹ́ 5 minutes ló fi dákú wọ́n fẹ́ kó ṣe kíni kó tún àlùwàlá mi ṣe alihamudulilayi dúpẹ́ pàjọ́ ọmọ mùsùlùmí ẹ̀rí bẹ́ẹ̀ àdúgbò ẹ̀tọ́ àti kíni àjẹ́ ọmọ mùsùlùmí so yẹ kéde wùdú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ló ń ba àlùwàlá jẹ́ ẹ̀jẹ̀ àdúró mẹ́rin torí ọjọ́ tó ti lọ torí pé tabalẹ́ká máa kà lọ yóò tún deep jù bẹ́ẹ̀ lọ wọn bá ń tàrọ́ra kà fúnra wa yìí ẹ jẹ́ ká tẹ̀ kọ́kọ́ mu lára àwọn nǹkan tí ń bá àlùwàlá jẹ́ òun náà ni pé gbogbo ẹni tó bá mu ọtí ó ti ṣàlùwàlá ó wá ní òun àgbo ọlọ́tí ṣòro bẹ́ẹ̀ àgbo bí nígbà tó ṣàlùwàlá tán inú ohun ẹ̀ alihamudulilayi rabbil alamin ẹlẹ́ẹ̀kejì ni a ṣàlàyé fúnra wa yẹn ó wá rí ẹlẹ́ẹ̀kẹta nínú nǹkan mẹ́rin tá a kàn pé téèyàn tó bá ṣẹlẹ̀ séèyàn ó máa ń balọ̀ àlájẹ́ mọ́yàn lára ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ òun la tún wá fẹ́ sọ yìí ó wá rí ẹlẹ́ẹ̀kẹta yẹn wọ́n ní kọ̀síìrùn oorun tó kúrú khafifun ó wá fúyẹ́ láyé nkídùn wùdú wọ́n ní ìyẹn ò balọ̀ àlájẹ́ o orí bẹ́ẹ̀ aka méjì sókè tó ń ba àlùwàlá jẹ́ ẹlẹ́ẹ̀kẹta yẹn ó wá ń jẹ́ kó yé wa pé kọ̀síìrùn kéèyàn sọ ohun tó kúrú bí abẹ́ orí 1 minute 2 minutes 5 minutes 10 minutes 15 minutes ohun yẹn kúrú bẹ́ẹ̀ yẹn khafifun ohun yẹn wá fúyẹ́ débi pé ó bá bọ́ jábọ́ lọ́wọ́ èèyàn kan ó mọ̀ pa abọ́ jábọ́ lọ́wọ́ lágbájá báyìí ó ń pèrò ó mọ̀ pa ó ti pèrò ó ṣàǹfọpọlọ gbé kílẹ̀ kò ń ṣe pé ó sùn pẹ̀lú ọpọlọ ẹ̀ ó lè rìmẹ́mbà àwọn nǹkan tó ṣẹlẹ̀ kódà kéèyàn sọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ ó ń gbọ́ nǹkan tí ẹnìyẹn sódẹ̀ ti sùn àmọ́ ń gbọ́ nǹkan tó ń sọ irú ẹ̀dá bẹ́ẹ̀ yẹn ẹgbọ́n tí àfa wí o àfa ni láyé nkídolùwùdó àfa ni irú oorun bẹ́ẹ̀ kò bàlùwàlá jẹ́ o ẹnìyẹn lè dìde kó fi irú oorun yẹn kírun ẹnìyẹn lè lajú padà kó máa bá àdúrà tó ń ṣe lọ ṣe ti rí báwọn torí pé kò ṣe kí ni
torí pé kò ṣe kí ni kò bá àlùwàlá jẹ́ rárá. ẹlẹ́kẹta nìyẹn. ó wá rí ẹlẹ́kẹrin ó wá ní tọ̀wíìlùn oorun tó gùn khafifun bó tilẹ̀ nkógun wá fúyẹ́ that is pé ẹni yẹn sùn oorun just like ká sọ pé 20 minutes 30 minutes 45 minutes latest 1 hour or 2 hours tọ̀wíìlù lọ́pẹ́ oorun tó gùn. àmọ́ bó ṣe sùn oorun 1 hour 2 hours 30 minutes 45 minutes yẹn khafif gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ló ń fi òye gbé. gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ló ṣe kí ni ló ń fi òye àti làákàyè àti ọgbọ́n ló fi ń gbé. gbogbo bá ṣe ń pariwo gbogbo bá ṣe ń sọ̀rọ̀ ó ń gbọ́ ohun tó ń wí kò sùn pẹ̀lú làákàyè kò sùn pẹ̀lú òye kò sùn pẹ̀lú ọpọlọ rẹ̀. àwọn àáfàá wa sọ yìí pé yustahabu wọ́n ní yustahabu mini olùwùdú wọ́n fẹ́ kíru ẹni bẹ́ẹ̀ wọ́n fẹ́ kíru ẹni bẹ́ẹ̀ lọ tún àlùwàlá ṣe wọ́n fẹ́ torí pé gbogbo ohun tó ṣẹlẹ̀ kọ́ ló lè fòye àtọgbọ́n gbé tán. ó mọ̀ pé ó ń gbọ́ díẹ̀díẹ̀ nú ẹ̀ ó mọ̀ pé bóyá ńgbà tó ń pè òun lọ́wọ́ kò tètè pík ńgbà tó ti wá ṣe ńgbà tó ti pé aláwọ̀ akọ̀ tó jẹ́ òun lásán ló ṣèṣẹ̀ lájú èyí tó pèsè bẹ̀rẹ̀ pé kò fi òye gbé. wọ́n fẹ́ kó lọ tún àlùwàlá ṣe gẹ́gẹ́ bí ànábì ṣe sọ yìí pé àlèwòdúhù aláwòdúhì núùrùn alánúrì ànábì ní kí ẹ máa ṣàlùwàlá lórí àlùwàlá ìmọ́lẹ̀ ó máa gorí ìmọ́lẹ̀ náà fẹ́ni tó ṣe àlùwàlá yẹn ni. so wọ́n fẹ́ kó tún ṣe alábàápàdé oríire ìmọ́lẹ̀ mi. wọ́n fẹ́ kó ṣe alábàápàdé ìdùnnú ayọ̀ ìmọ́lẹ̀ mi látara àlùwàlá ṣíṣe yẹn. ṣe rí báwọn òun lọ ṣe sọ yìí pé ọwọ́ sọ pé yustahabu mini olùwùdú wọ́n fẹ́ kó lọ ṣe kí ni kó lọ tún àlùwàlá yẹn ṣe kó lọ mú àlùwàlá mi wá wọ́n fẹ́ pé kó lọ tún àlùwàlá yẹn ṣe. àwọn yẹn nìyẹn sọ̀rọ̀ mi yíyẹ dáadáa báyìí wọ́n fẹ́ kó lọ ṣe kí ni kó lọ tún àlùwàlá mi ṣe. ọ̀hún ni wàmínà asbáàbì àwọn okùnfà kan tún wà tó máa ń ṣẹlẹ̀ alẹ́tì tẹ̀ǹkùsùlùwùdùà tó já sí pé àwọn nǹkan yẹn náà tún máa ń kó bá àlùwàlá lára èèyàn náà ni ó tún máa ń kó bá àlùwàlá mọ́yàn ní ara. nínú wọn zawalil akil òun náà ní pé kí làákà yìí yẹ zawalil akil yẹn kí làákà yìí yẹ ẹni tó ń sọ bẹ́ẹ̀ ni pé bilimajinun bóyá kéèyàn sáré ṣe wèrè bóyá ẹni sáré ṣe gángan ó ya wèrè láàrin 2 minutes or 5 minutes or 10 minutes ó kì í ṣe ká bá pèjú ẹ̀ wá má bínú ẹjọ́ máa pọ̀ ní fíkì o àlàyé ẹ̀sìn là ń ṣe ẹjọ́ máa pọ̀ ń bẹ̀ wọ́n ní kó fara balẹ̀ gbọ́ dáadáa ọ̀rọ̀ ẹ̀sìn Islam ṣe nǹkan tó yàn gbọ́ wúrewúre pé mo ti gbọ́ lẹ́kítọ̀ yẹn jàre ó ti yé mi rárá ó jókòó tì ó tutù gbọ́ ni tó ti yé dáadáa báwọn ó tó bá ń bẹ pẹ̀lú mi pariwo Ọlọ́run sọ yípa Allahu Akbar bó bá ṣe pariwo Ọlọ́run wà láì gbogbo kíbi tó o bá dé orí àtayọ̀rẹ́ ó máa tóbi sí lọ́jọ́ alẹ́ ni pariwo Ọlọ́run kí n fẹ́ ti gbọ́ dáadáa.